Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Olúwa ó ti wà fún ẹ. Olúwa ṣẹ́gun máa jó máa yọ̀ máa yan fanda. Olúwa ó ti wà fún ẹ. Olúwa ṣẹ́gun máa jó máa yọ̀ máa yan fanda. Ó pa ẹ mọ́ ó dá ẹ sí dòní ọjọ́ ìbí ẹ máa jó máa yọ̀ máa yan fanda. Olúwa ó ti wà fún ẹ. Olúwa ṣẹ́gun máa jó máa yọ̀ máa yan fanda. Àpáta dé àpáta ewì dé torí Olúwa ṣẹ́gun ọlọ́jẹ̀bí tòní mo fẹ́ mọ̀ kó Olúṣẹ́gun Àjàṣẹ́gun ọba mi tí ń jẹ́ Ṣẹ́gun tí ń bẹ lóde ọ̀run. Ọba ńlá ọba lágbára gíga tó wá ṣẹ́gun títí tí ó wá ṣẹ́gun kò rí ṣẹ́gun ó wá ṣẹ́gun lójú ogun ó bá ṣẹ́gun lójú ogun níbi tí ṣẹ́gun ti ń bi jagajaga pẹ̀lú ogun tó dojú kojú ṣẹ́gun. Ó mú ṣẹ́gun látọjú ogun wá sílé ó wá padà lọ sójú ogun tí ṣẹ́gun ti ń jà láti bí ogún ọdún ó lé nípa ṣẹ́gun òkà ó wá bá ṣẹ́gun gbogbo ogun tó ti ń dojú kojú ṣẹ́gun. Olóje Malaysia mọ́dọ̀ ẹnu mi wọlé mi kó bẹ̀rẹ̀ fún aláṣẹ Àrípọ́pọ́ unique hotel láti Màlé tó fi délẹ̀ Tọ́kì tó fi délẹ̀ Nàìjà ń bí. Mo kí ọ̀pọ̀ ọdún ọkùnrin ọ̀rọ̀ gbọdọ̀ níyùn dúdú bíi kóró òṣì. Arẹ́rìí Musa bí ẹni tí ò lè jẹ kankan tán ọmọ olóríire alálùbáríkà ẹ̀dẹ́ ènìyàn. Ó níwàrẹ̀ ó ní láárí jẹ́jẹ́ ló ń lọ jẹ́jẹ́ ló ń ṣe. Ìwọ lọmọ kárìn ká sẹ́pá ìwọ lọmọ ká gbẹ́sẹ̀ kó yẹ èèyàn. Má jẹ́ dúró pé mo mọlé bàbá rẹ̀ ìdánrè mọ́jọ́ àgbà níṣẹ́ lẹ́yìn. Ilẹ̀ o ọmọ múlà méjì ojúṣoge. Ilẹ̀ ọmọ pàtàn jẹ ọmọ pàtàn kó làlàlà. Ilẹ̀ ọmọ aládùn funfun lórí òkè. Ọmọ olókè tó kalẹ̀ tó dàbí jẹkẹrẹ idẹ. Ọmọ olókè tí wọ́n gùn lọ́jọ́ ọdún. Ilẹ̀ ọmọ olókè mẹ́rìndínlógún. Ìwọ lọmọ mẹ́rin àdúró bọ. Ìwọ lọmọ mẹ́rin abẹ́rẹ́ bọ. Ìwọ lọmọ mẹ́rin àkúlẹ̀ bọ. Ẹ̀rí tó kù olóòótọ́ bí ṣe lè bàbá tó bí ọlọ́mọ. Ìwọ lọmọ òkè àbìdí pupupu lórí òkúta. Ìdàrè lọmọ amúgbàbùwọ́. Ìwọ lọmọ oníbòwò ẹ̀ná ìgbẹ́gbẹ́. Ìwọ lọmọ alágbàdà tó ń sowó lọ́nà àbàdà. Ìwọ lọmọ àdìgòkè dọ̀rẹ̀ bí ẹ̀kọ́ àti sọ̀kalẹ̀ bí ẹ̀rìn. Ìwọ lọmọ ìlú tòkè yíká olóje o. Olóje Malaysia olóje Tọ́kì o. Ìwọ lọmọ ìlú tó kókè ìbora bí aṣọ. Okó ọdún o. Okó ọdún okú yèdú àṣeyí dàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Tọ́mi yé ẹ̀fọ́ àtẹ̀dì ẹrú onífẹ̀ ni wọ́n ń ṣe. Wọ́n gbọ́ mi yé kẹ́ ẹrú onífẹ̀ kan kì í bá mo nífẹ̀ẹ́ jiyàn ìwọ ti dán mo nífẹ̀ẹ́ ní tiẹ̀ onírúkú ọmọ onírúkú aya onífẹ̀ ìsàn lòlá. Ẹ̀fọ́ àtẹ̀dì yẹn kó máa jẹ́ tàwọn ọ̀tá rẹ̀. Gbogbo ẹni bá ronú kú sí ọ ní ọmọ nìṣó lálákejì ìwọ máa pa nílé ayé ń bí òdẹ̀ ní báwọn tójú lẹ̀ mọ́lẹ̀. Mo kí ẹ kú ọdún mo kí ẹ kú yèdùn ó sọdún èyí wàá ṣèmí sí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ láàrin àwọn ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba wà kẹ́rẹ́ òkè òkun délé òní rájò désájò. Àpáta ewì lórúkọ tèmi bóyin bá ṣe dágbéra ó dínú kókó ògì bá gbẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá ṣe dágbéra ó dínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá àforí mi sọlẹ̀ sí níbi ojúmọ́ ti má dé gbogbo ilẹ̀ ìpìlẹ̀. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.